Hello, ẹ̀yin èèyàn mi o. A kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ. Nísìnyí o, I will thank God pé kábíyèsí wọ́n ti ń mọ nǹkan tó ń ṣe ń sìn. Kábíyèsí ti sọ̀rọ̀ sókè gidi gan. Ó ní ju gbogbo ẹ̀ lọ, lóun mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ní anybody má bínú torí àwọn èèyàn ẹ̀, àwọn ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin wọ́n ń bínú sí kábíyèsí gan. Pé kí ló dé tí gbogbo nǹkan ń ṣe báyìí, tí gbogbo nǹkan ṣe báyìí. Pé kí etí àwọn ti kún gbòòrò, wọ́n sọ here and there. Báwo ló ṣe ń gbàgbàkúgbà láàyè? It mean pé wọn ò lè, pé wọ́n sọ fún wọn pé wọn wà capable láti mú throne yẹn dání. Wọn wà capable lórí throne tí àbúrò wọn tó head ní ààfin. Pé wọ́n kàn fi wọ́n ṣe, pé wọ́n fi wọ́n ṣẹlẹ́yà ni. Pé tí wọ́n ti kún ní gbòòrò. Pé wọ́n tún wá sọ fún kábíyèsí pé kábíyèsí, pé pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe, àwọn ẹ̀gbọ́n kábíyèsí ọkùnrin ni o, kì í ṣe àwọn tóbìnrin tó mọ nǹkan tó ń ṣe. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé wọ́n blame Naomi. Pé in the first place, wọ́n ń gbọ́ gbogbo awuyewuye nǹkan tó ń lọ. Naomi ò tiẹ̀ lè wá bá wọn kó wá kó tiẹ̀ sọ kìkì ọ̀rọ̀. Nǹkan tó ń gbọ́ lé, nǹkan tó ń rí lé gbogbo bó ṣe ń go wà. Pé Naomi ò tiẹ̀ wá bá wọn láti sọ. Naomi àti kábíyèsí wọ́n ṣàǹṣe kúrú pẹ̀lú gbogbo bí nǹkan tí kábíyèsí Naomi face ní ààfin. Pé ṣé ó tẹ́ Naomi lọ́rùn. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n bá kábíyèsí wí gidi gan, wọ́n bá jà gidi gan. Wọ́n ní to the extent pé kábíyèsí sọ pé òun ti mọ, ó sì mọ àwọn tí tòun. Pàápàá jùlọ pé kì í ṣe pé nǹkan táwọn ẹ̀gbọ́n òun sọ pé kì í ṣe pé kò dáa pé ṣùgbọ́n fún àǹfààní ti gbogbo àwọn ni. Pé ọpẹ́lọpẹ́ Naomi. Pé bí Naomi ṣe wà bẹ́ẹ̀, pé kò sí nǹkan tó máa mú Naomi kúrò láàfin mọ́. Kò sí nǹkan tó máa fi sọ pé Naomi ó ṣe nǹkan, eléyìí ṣe nǹkan. Pé no. Pé Naomi ni tòun. Pé kò sẹ́ni, pé ẹni tóun rí tó dúró ti òun ní gbogbo everywhere àti láàfin, àti láàárín àwọn olóyè, àti láàárín àwọn elders, àti láàárín àwọn family òun. Ó ní Naomi nìkan. Naomi nìkan ni ẹni tí ó dúró tòun nígbà ìṣòro, nígbà gbogbo ẹ̀. Pé Naomi kò ṣe ọ̀rọ̀ ṣá ló gbọ́ yìí o, kó jọ́ o. Kó má dojú tòun. Kó má fòun sílẹ̀ mọ́ o. Má sọ pé o fẹ́ kúrò láàfin, ohun èrè gbọdọ̀ gbọ́. Pé òun fẹ́ sọ pé kó má sọ pé òun ń lọ, pé ó sì ẹ̀ lè lọ sí anywhere. Pé ìwọ nìkan ni mò ń rí o. Ìwọ nìkan ni ẹni tó ń rí o. Ìwọ nìkan lọ Ọlọ́run kejì òun o. Lẹ́yìn ẹ kò má sí nǹkan kan tó ń lè ṣe o. Ṣé tán bá sọ bẹ́ẹ̀, ṣé kò tó bẹ́ẹ̀? Ṣé kò tó bẹ́ẹ̀? Gbogbo wọn pátápátá. Kò sí ẹni tó bá kábíyèsí sáré síbi. Although mò ń wò pé bí n pé bàbá Arọ́pò ti bá kábíyèsí wí láti ìgbà tí gbogbo nǹkan ti ṣẹlẹ̀ ní pẹrẹu. Torí ó dàbí pé kábíyèsí náà torí mi ni màá ṣe ó pẹ̀lú. Ìgbésì yẹn ni pé kò jẹ́ kí wọ́n mọ nǹkan tó fẹ́ dá sí ọ̀rọ̀. Torí ọ̀rọ̀ tí kábíyèsí, nǹkan tí ká gbọ́ pọ́n ní bàbá Arọ́pò kó kìlọ̀ fún kábíyèsí. Àwọn obìnrin tó fẹ́ kó jọ yìí ewu wà ńbẹ̀. Gẹ́gẹ́ bí àgbàlagbà. Wọ́n ní nǹkan tí àgbàlagbà bá wà nílẹ̀ tó gbójú sókè tó rí. Pé tọ́mọdé bá gun òkè ó lè máa rí nǹkan náà. Wọ́n ní torí náà pé Arọ́pò ti sọ, ó ti kìlọ̀ fún kábíyèsí. Pé ṣùgbọ́n kábíyèsí ò gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ó dàbí pé gbogbo wọn pátápátá. Nǹkan tí mò ń rí nìyẹn o. Tí mò ń yí bí òye tèmi o. Ní pé wọ́n fi kábíyèsí lẹ̀, wọ́n pagbo fún un pé kó máa jó lọ pé àwọn ń wo èèyàn. Nǹkan tí àwọn ẹ̀gbọ́n àwọn ẹni bẹ́ẹ̀ ni èèyàn bí èèyàn. Wọ́n rí kábíyèsí. Wọ́n rí kábíyèsí pé kábíyèsí jẹ́ ọmọ tí ò fẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ṣé kìí ṣe pé tìtorí pé ó jẹ́ àbúrò, wọ́n dẹ̀ gbé ipò àgbàlagbà fún un ló ṣe ń ṣe gbogbo ètò ìṣe.
tó bá pé ó gbọ́rọ̀ sí bàbá lẹ́nu, gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀. Wọ́n ń wò ó ràn ni, wọ́n ń wò ó ràn. So kábíyèsí ti wá fi ahọ́n ẹ̀ ka eyín ẹ̀, ó ti mọ ibi tó yẹ kó òun kù sí, ó ti mọ ibi tó òun kù sí. Yes, ó ti mọ ibi tó òun kù sí. So kí kábíyèsí kan tú èrò ara wọn pa. Wọ́n tú èrò ara wọn bẹ́ẹ̀, a dúpẹ́ lọ́dọ̀ kó kọ́lọ́run kó túbọ̀ di kábíyèsí mú, kó túbọ̀ jẹ́ kí kábíyèsí kí ó gba agbára, kó listen sí agbára Ọlọ́run, kó listen sí ọ̀rọ̀ Ọlọ́run. Lóòótọ́ ipò àgbà ló wà. Ẹ̀sìn àwọn ọmọdé wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun náà fi dá Ilé Ifẹ̀. Yes now, òwe yẹn la mọ̀ láti kékeré. Wọ́n lọ́mọdé gbọ́n àgbà gbọ́n. Kò sẹ́ni tí ò lè bá kábíyèsí sọ̀rọ̀. Although kábíyèsí nice, kábíyèsí jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn, ṣùgbọ́n èèyàn wá ní pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ bá sọ̀rọ̀ pé kó má gbọ́. Tí bàbá ẹ̀ bá sọ̀rọ̀ kó má gbọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kó lè burú kó má kọ ẹnìkan mọ́ ni. Ẹni tó kù la ò mọ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n kábíyèsí kò sí bó ṣe lè jẹ́. Ẹ̀jẹ̀ ẹ̀ ni, kò sí nǹkan tí wọ́n lè help ẹ̀ ṣe. Wọ́n lè help ẹ̀. Àwọn ẹ̀gbọ́n ẹ̀, àwọn èèyàn nìyẹn. Ó yẹ kí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀. Kábíyèsí ó yẹ kí ẹ máa gbọ́. Ẹ gbọ́rọ̀ sáwọn ẹbí yín lẹ́nu. Ẹ gbọ́rọ̀ sí bàbá lẹ́nu. Ẹ rí gbogbo eléyìí nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn jàǹkàn, àwọn èèyàn gidi, wọ́n ti bá kábíyèsí sọ̀rọ̀. Àṣé nísìnyí wọ́n ní Gọ́vnà Adeleke ní kí wọ́n ti ń bá kábíyèsí sọ̀rọ̀ gidi, wọ́n ti ń bá wí. Ó gbọ́dọ̀ quit àwọn obìnrin yẹn, pé wọn ò fẹ́ rí wọn láàfin. Èyí wọ́n ní bàbá Ọbásanjọ́ àgàgà pé wọ́n sọ fún kábíyèsí sí tí wọ́n ní kó quit wọn. Kábíyèsí ò fẹ́ mú wọn kúrò àmọ́ reason. Wọ́n tún ní bàbá Tinubu ó ti ránṣẹ́ pé kíá àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́, pé àwọn gbọ́ pé Ashley ó fẹ́ poison, ó fẹ́ pa bàbá Ọbásanjọ́. Pé kí ni ìtumọ̀, pé wà tó òun gbọ́ kó sọ pé what? Irú rẹ́dẹ̀rẹ́dẹ̀ wo ni kábíyèsí ń gbà láàyè ní ààfin yẹn? Kí ló dé? Ṣé tó wá pé Ebo ni pé ó succeed ní nǹkan tó ṣe fún bàbá yẹn? Tó wá pọ̀ bàbá yẹn pé ṣé nǹkan tá a bá máa sọ nìyẹn? Pé bẹ̀tọ̀ ló pé Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́. Pé ṣùgbọ́n wọ́n ní bàbá Tinubu pé kí kábíyèsí mọ bó ṣe máa quit àwọn tó ń fún ní wàhálà. Kí ló dé? Tápá ò bá ṣe ṣán, ṣe wọ́n máa ka lórí ni. Wọ́n náà ti wọ̀nù bàbá o. Wọ́n ti wọ̀nù kábíyèsí gan. Ẹ wo gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ti ń wọ̀nù kábíyèsí. Kí ló dé àwọn people yẹn tí kábíyèsí àti a lè rí nǹkan míì tó a tún máa sọ mọ́, because a gbọ́ pé kábíyèsí ti ń gbé ìgbésẹ̀ akọ gidi gan ní kíkan kọ́lọ́run kó fún wọn ní okun àtàgbàrà, kó fún wọn ní ẹ̀mí mímọ́ tí Ọlọ́run máa kó gbé wọ̀ wọ́n, kó túbọ̀ ṣiṣẹ́ ìrẹ́ àṣepé. Torí eléyìí ti pọ̀ jù. Gbogbo ayé ló lòdì sí àwọn olórí tó wà láàfin tí kábíyèsí tí ò dẹ̀ rí wọn pé nǹkan tó ń ṣe bad. Wọ́n ní ọjọ́ tó bá rí bínibí wọlé, kábíyèsí lágbára Kristi, Ọlọ́run á fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye, á fún yín ní àyè àgbàṣe tẹ́ máa fi pàṣẹ. Aláṣẹ ni yẹn máa pàṣẹ, àṣẹ yín dẹ̀ gbọ́dọ̀ rinlẹ̀ láàfin yẹn. Kẹ́ lé gbogbo àwọn tó fẹ́ ṣekú pa yín yẹn, kẹ́ lé gbogbo wọn dànù. Ẹ̀yin èèyàn mi o, ó mà lágbára o. Wọ́n ní nǹkan tá a gbọ́ nìyẹn, pé wọ́n sọ̀rọ̀ nínú íńtánẹ́ẹ̀tì gidi gan. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí náà ti sọ̀rọ̀. Gbogbo everybody ti sọ̀rọ̀. Pé wọ́n gbọ́dọ̀ rí àwọn people yẹn ní ààfin. Kí ni kábíyèsí kí ló fẹ́ fi wọ́n ṣe? Ṣé ó dìgbà tó bá pa òun fún rẹ̀? Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wọ́n rí kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá fi tó sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé o. God bless you.